Aláròyé máa wí o. Naira Marley ti jáde sọ̀rọ̀ o. Èyí lohun tí mo mọ̀ nípa ikú Mohbad. Mohbad gba $2,250 owó dọ́là $72,000 tí kìí ṣe tiẹ̀, ó sì gbọ́dọ̀ san padà. Kò sígbà kankan tí mo dúnkookò mọ́ ẹ̀mí Mohbad. Àsùnwọ̀n ìyá Wùmí ló máa ń fún mi pé kí n sanwó sí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ọdún méjì tí ọmọkùnrin olórin nì, Ìlérí Olúwa lọ́ba, tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ti kú. Olórin hip hop nì Azeez Fashola tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley ti jáde. Ó sì ti wá ṣàlàyé ohun tó mọ̀ nípa ikú ọmọkùnrin tí wọ́n tún máa ń pè ní ìmọ́lẹ̀ náà àtàjọṣepọ̀ tó wà láàrin wọn. Ṣé ó ti pẹ́ táwọn èèyàn ti ń sọ pé ọmọkùnrin tí wọ́n fẹ̀sùn kàn pé lọ́wọ́ nínú ikú Mohbad kí ilé ẹjọ́ tó dá láre yìí kò sọ ohunkóhun nípa ikú olóògbé. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ kó wá síta kó wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn fún àwọn ẹ̀sùn tí ọmọkùnrin náà fi kàn kó tó kú. Wọ́n tún ní ó yẹ kó ṣàbẹ̀wò sílé àwọn ẹbí rẹ̀ kó sì kọrin ní ìrántí rẹ̀, ṣùgbọ́n tí ò ṣe gbogbo eléyìí. Ṣùgbọ́n ní báyìí o, ọkùnrin olórin náà ti jáde síta fún bí odidi wákàtí 2 ló sì fi ń ṣàlàyé nípa àjọṣepọ̀ òun àti ọmọkùnrin olórin yìí. Ó lóun kò mọ ohunkóhun nípa ikú Mohbad, òun ò sì dúnkookò mọ́ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ. Ó lóun ò sí nílé ńgbà tó kú, òun sì máa ń fún lówó, àti pé $2,250 owó dọ́là $72,000 ni Mohbad jẹ òun tí ò san títí tó fi kú. Naira Marley ṣàlàyé báyìí pé 30 oṣù kejìlá ọdún 2019 ni mo kéde Mohbad, Zino àti C-Black gẹ́gẹ́ bí àwọn olórin lábẹ́ mi lásìkò The Malian Feast. Nínú oṣù kínní ọdún 2020, a sọ̀rọ̀ lórí bí ó ṣe gbé àwọn orin rẹ̀ jáde. Kódà ó sọ fún mi pé ó wù òun láti gbé orin jáde kóun lè gba àwọ́ọ̀dù Edis. Bó tilẹ̀ jẹ́ pé ó gbá àwọn orin náà jáde, Edis kò fún lámì ẹ̀yẹ ńgbà tó wà láyé àfìgbà tó kú tán. Eléyìí jẹ́ ohun tó bà mí nínú jẹ́ nítorí mo nígbàgbọ́ nínú rẹ̀, nítorí ó ní ìtara àti okun láti ṣiṣẹ́. Èmi pẹ̀lú rẹ̀ súnmọ́ ara wa gan-an, a sì nífẹ̀ẹ́ ara wa. Lọ́jọ́ 7 oṣù kẹfà ọdún 2020, ẹnìkan sọ fún mi pé ó mu oògùn olóró tí wọ́n ń pè ní ice. Mi ò mọ ohun tí wọ́n ń pè ní ice yẹn o, àfìgbà tí mo wádìí lórí ẹ̀ tí mo wá mọ̀ pé crack ló mu. Nígbà tí mo wà ní United Kingdom, mo mọ ọṣẹ́ tí crack yẹn ṣe sí ayé àwọn tí wọ́n mú un. Mo sì gbà á nímọ̀ràn pé kó má mú un mọ́. Ó ní nítorí àwọn wàhálà tóun kojú lòun fi mú un. Ó sì ṣèlérí fún mi pé òun kò ní mú un mọ́. Mi ò fagbára mú un láti ṣe ohunkóhun o. Òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jọ mú un. Ó sì dúpẹ́ lọ́wọ́ mi fún ìmọ̀ràn tí mo fún un. Àjọṣepọ̀ wa sì ń lọ láìsí wàhálà kankan. Gbogbo ìgbìyànjú tí mo lè ṣe ni mo ṣe láti kó àkóyawó pẹ̀lú rẹ̀ nínú gbogbo àjọṣepọ̀ wa nítorí ìfẹ́ tí mo ní sí i. Kò sí kọ́nu gbogbo okòwò tá a jọ ṣe. Ìdá 50 lòun mú, èmi náà sì mú ìdá 50. Ìgbà àkọ́kọ́ tí mo máa sọ eléyìí nìyí. Èmi ni mo máa ń sanwó gbogbo nǹkan. Bẹ́ẹ̀ ló sì jẹ́ pé a tún máa dá owó sí 2 lọ́gbọọgba ni. Nígbà tó dọ́gbọ̀n ọjọ́ oṣù keje ọdún 2020, fúnra ẹ̀ ló mú mánéjà wá. Mo wá pe òun àti Túndé papọ̀. Ó wá sọ pé ìdá 15 lòun fẹ́ máa fún Túndé. Mo sì sọ fún un pé kó máa fún ní ìdá 10. Nígbà tó di ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2020, ó ránṣẹ́ sí mi pé òun wà nílé ìwòsàn, pé ibà ń ṣe òun. Àwọn tí wọ́n ń sọ pé ó máa ń bẹ̀rù láti lọ sílé ìwòsàn máa rí báyìí o. Nígbà tó di ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2020, Mohbad fi àsùnwọ̀n báǹkì kan ránṣẹ́ sí mi. Orúkọ tó wà ńbẹ̀ ni Adésànyà Justina Ọlájùmọ̀kẹ́. Ó ní àsùnwọ̀n báǹkì òun tuntun tí màá máa sanwó sí nìyẹn. Mo wá sọ fún un pé eléyìí kì í ṣe àkáǹtì rẹ̀, ṣùgbọ́n mo padà sanwó náà síbẹ̀. Lọ́gbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2020, ó sọ̀rọ̀ ọmọ yìí ránṣẹ́ sí mi pé òun ti pé ọdún kan lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí olórin tó wà lábẹ́ mi. Ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2020, ó tún fi àsùnwọ̀n Ọlájùmọ̀kẹ́ yìí kan náà ránṣẹ́ sí mi pé kí n sanwó síbẹ̀. Ó sì tún sọ fún mi pé àkáǹtì òun ni. Lọ́jọ́ 25 oṣù kínní ọdún 2021, ó tún fi àsùnwọ̀n Ọlájùmọ̀kẹ́ yìí kan náà ránṣẹ́ sí mi. Ó wá sọ fún mi pé àkáǹtì màmá òun ni. Mo sì mọ̀ pé orúkọ yẹn kì í ṣe orúkọ màmá rẹ̀. Mo mọ̀ pé àkáǹtì màmá Wùmí ni. Mo mọ̀ pé Abọ́sẹ̀dé ni màmá rẹ̀ ń jẹ́. Mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀. Mo wá pè wá sílé mi, mo sì bá a sọ̀rọ̀. Lọ́jọ́ 24 oṣù kejì ọdún 2020, láwọn àjọ tó ń gbógun ti lílò àti gbígbóògùn olóró ya wọ Malian's house. Wọ́n mú Zino àtọmọkùnrin kan tó ń jẹ́ Ṣùbòmí. Mi ò sí nílé lásìkò náà. Orílẹ̀-èdè Sweden ni mo wà.
àwọn EFCC mú Mohbad lọ pẹ̀lú wọn lọ́jọ́ náà torí pé ó ń bá wọn ṣàgídí. Lẹ́yìn èyí ni Mohbad lọ sórí ayélujára níbi tó ti fẹ̀sùn kàn èmi àtàwọn kan pé àwa la wà ń di ọ̀rọ̀ yìí. Lásìkò náà ló sọ pé tóun bá kú àwọn Malians ní kí wọ́n mú. Ó fẹ̀sùn kan ìyàwó rẹ̀, ó bú àwọn ìyàwó wa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn kò kúrò ní Malian Music o. Naira Marley fi kún àlàyé rẹ̀ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà Mohbad kò fi bẹ́ẹ̀ dúró sí Malian House mọ́. Lọ́jọ́ 27 oṣù kẹta ọdún 2020 Naira Marley ní Mohbad fẹ́ gbẹ̀mí ara ẹ̀, òun ò sì sí nílé ńgbà náà. Ó lóun béèrè ìdí tó fi ń wóògùn apakòkòrò tó máa ń pààyàn tí wọ́n ń pè ní sniper. Ó fi kún un pé ọmọkùnrin olórin náà wá bá máníjà rẹ̀ jà ní Malian House lẹ́yìn tí wọ́n ti pín gàárì. Ó sì lọ sórí ayélujára láti sọ pé òun dúnkookò mẹ́mí òun nítorí pé òun fẹ́ kúrò lọ́dọ̀ máníjà òun. Lọ́jọ́ 7 oṣù kẹwàá ló ní lọ́ọ̀yà rẹ̀ kọ̀wé sí Malian Music pé ó fẹ́ kúrò ńbẹ̀. Ó lóun sì fi gbogbo bí àwọn ṣe ń sanwó ránṣẹ́ sí lọ́ọ̀yà náà. Kò pẹ́ lẹ́yìn ìgbà náà ní Naira Marley ní Mohbad gba owó kan tó tó $22,000 owó dọ́là $72,000 nínú oṣù kejìlá ọdún 2020. Olówó tó gbà yìí kì í ṣe tiẹ̀. Ìdí nìyí táwọn sì fi gbẹ́sẹ̀ lé owó tó tọ́ sí lórí àwọn iṣẹ́ rẹ̀ títí tí ó fi san owó yìí. Ó ní lẹ́yìn tó gba owó yìí òun ò gbọ́ nǹkan kan látọ̀dọ̀ rẹ̀ tàbí agbẹjọ́rò rẹ̀, àti pé Amsterdam lòun wà lọ́jọ́ tí Mohbad kú. Ọmọkùnrin olórin náà ní ìrètí òun ni pé àwọn tó wà pẹ̀lú rẹ̀ láàrin wákàtí 48 sí 24 ló yẹ kí wọ́n mú. Bákan náà ló sọ pé Sam Larry sọ pé òun kò lọ́wọ́ nínú ikú Mohbad, òun sì gbà á gbọ́. Ó lóun kò rán ẹnikẹ́ni pé kí wọ́n lọ dúnkookò mẹ́ẹ̀mí rẹ̀. Bẹ́ẹ̀ lọmọkùnrin olórin yìí bu ẹnu àtẹ́ lu àwọn ọlọ́pàá fún bí wọ́n ṣe gbé e tí wọ́n sì tì mọ́lé fún odidi oṣù 2 ní pàǹtí, ìyẹn lẹ́yìn tó padà wá sí Nàìjíríà láti wá sọ ohun tó mọ̀ nípa ikú Mohbad. Ó wá sọ pé gbogbo àwọn ẹ̀tọ́ tí ọmọkùnrin olórin náà ní lórí àwọn orin tó kọ ló wà ńbẹ̀ digbí. Agbẹjọ́rò rẹ̀ tàbẹ́nikẹ́ni tí mọ̀lẹ́bí bá fà kalẹ̀ lè wá gba ilé yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan tako ọ̀rọ̀ tí ọmọkùnrin olórin náà sọ. Àwọn kan bu ẹnu àtẹ́ lu Wùmí àti ìyá rẹ̀ tí Mohbad ń fi àsùnwọ̀n rẹ̀ ránṣẹ́ sí Naira Marley láti sanwó sí. Wọ́n ló fi hàn pé ìyá ìyàwó rẹ̀ ló ń ṣàkóso bó ṣe máa ń náwó rẹ̀ nígbà tó ní ìyá tó sì ní bàbá. Wọ́n lọ́rọ̀ náà kì í ṣojú lásán, àti pé ìyá Wùmí gbọ́dọ̀ jáde síta láti wá sọ bí Mohbad ṣe náwó náà àti bó ṣe jẹ́ pé àkáǹtì rẹ̀ ni wọ́n ń sanwó sí. Ṣùgbọ́n àwọn míì sọ pé kò sẹ́ni tó mọrú àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì, àti bó ṣeé ṣe kó jẹ́ pé ìyá náà ní iṣẹ́ tó ń bá a ṣe. Bẹ́ẹ̀ làwọn míì ní kò sóhun tó burú nú eléyìí. Wọ́n ló dá lórí àjọṣepọ̀ tó bá wà láàrin wọn, nítorí ẹlòmíì máa ń tọ́jú owó rẹ̀ sọ́wọ́ aráàta tára alé ò bá jẹ́ kó gbádùn tàbí tí ò bá nígbàgbọ́ nú wọn. Ṣùgbọ́n pa àwọn tó sọ̀rọ̀ ni wọ́n sọ pé ó kù díẹ̀ káàtó. Wọ́n ní kó má jẹ́ pé kì í ṣe ojú lásán ló fi ń fi àsùnwọ̀n báńkì ìyá ìyàwó rẹ̀ sílẹ̀. Ohun míì táwọn èèyàn tún sọ̀rọ̀ lé lórí nínú ẹjọ́ sí Naira Marley rò kalẹ̀ yìí ni pé kí ló dé tó dúró fódìdí ọdún 2 lẹ́yìn ikú ọmọkùnrin kó tó wá sọ̀rọ̀ síta. Yàtọ̀ sí èyí, wọ́n ní kò ṣe ohunkóhun lórí ikú Mohbad, bẹ́ẹ̀ ni kò ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bu ẹnu àtẹ́ lu àwọn ìwé owó tó gbé sórí ayélujára náà. Wọ́n ní ìwé náà kò ní déètì nú, kò sí fọwọ́ sí Mohbad ńbẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń béèrè pé ṣé kò síwèé kankan tí wọ́n jọ fọwọ́ sí ńgbà tó fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ orin rẹ̀ ni. Wọ́n tún ní àfi kó gbé ẹ̀rí jáde pé lóòótọ́ ni Mohbad gba $22,000 owó dọ́là lọ́wọ́ rẹ̀, kí wọ́n sì yẹ àkáǹtì olóògbé wò láti fìdí èyí múlẹ̀ àtòhun tó fi ṣe. Wọ́n ní gbogbo eléyìí ló yẹ kí ọmọkùnrin olórin náà fi síta gẹ́gẹ́ bí ẹ̀rí. Lọ́nà míì, àwọn kan ní àsìkò tí àjọṣepọ̀ òun àti Mohbad ná mọ́ná nìkan ló gbé síta, àti pé ní gbogbo àsìkò tí ọmọkùnrin náà ń kọ̀wé ẹ̀sùn sáwọn ọlọ́pàá pé ó ń dúnkookò mọ́ òun tó fi mọ́ Sam Larry, wọ́n ní kò sọ̀rọ̀ nípa àwọn ìwé ẹ̀sùn náà. Bẹ́ẹ̀ làwọn míì tó ń sọ pé ó dàbí ipò ti ṣètò gbogbo ohun tó fẹ́ ṣe yìí kó tó bọ́ síta. Wọ́n ní àkọ́kọ́ ni pé Very Dark Man ló kọ́kọ́ wá síta. Lẹ́yìn èyí ni ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó ń bú Naira Marley pé ó ń dúnkookò mọ́ Mohbad náà jáde síta láti fi pa á lẹ́nu mọ́ kó tó wá dípò náà jáde láti sọ̀rọ̀ báyìí. Wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí kò ṣẹ̀yìn àwo orin tó fẹ́ gbé jáde káwọn èèyàn lè bá a tẹ́wọ́ gbà á. Ṣùgbọ́n àwọn míì sọ pé kò sóhun tó burú nínú àwọn ìgbésẹ̀ tí Naira Marley gbé yìí o. Wọ́n lọ́mọkùnrin náà mọ̀ ń pa kú Mohbad nítorí kò sí léńgbà tó kú. Ilé ẹjọ́ sì ti tún dá a láre bí àwọn èèyàn orí ayélujára pàápàá jùlọ Ìyábọ̀ Òjó tó fi mọ́ Very Dark Man fún rẹ̀ sì ṣe gbé ọ̀rọ̀ yìí nígbà náà takú sí aṣọ àlà Naira Marley. Ó sì ṣàkóbá fún orin ọkùnrin yìí gidigidi táwọn èèyàn sì fẹ́ gbọ́ ọmọ nítorí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àwọn kan ní báyìí sílé ẹjọ́ ti dá a láre
tó sì ti jáde láti wá sọ̀rọ̀. Ohun tó kù ni bí ó ṣe fún àwọn ẹbí olóògbé ní gbogbo ẹ̀tọ́ ọmọkùnrin náà tó bá tọ́ sí i, tí yóò sì ṣe àwo orin ní ìrántí rẹ̀. Wọ́n ní tó bá ti ṣe léyìí, ọkàn àwọn èèyàn yóò yọ̀ sí i, iṣẹ́ orin rẹ̀ yóò sì dìde padà. Kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá ọmọkùnrin yìí máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́.